Ẹ bá mi pariwo Ìgè Àdùbí, Ìgè Àdùbí, ọmọ Bánkọ́lé, ọmọ Bánkọ́lé, ó máa kú ọdún, ó máa kú ọdún, àṣeyíṣàmọ́dún, àṣeyíṣàmọ́dún, òjò á máa rọdún, òjò á máa rọdún, bó bá ń lù àmì àdún, bó bá ń lù àmì àdún, béèyàn ni ó mọ lò báyìí o. Ọ̀run nílé wọn. Kankan lágogo ń dún. Àkàn ọmọ gbérédé mo sì bá lọ́wọ́ Elédùmarè ọba dáníwáyé. Dídé tí mo dé lónìí o, mo dé nítorí Ìgè Àdùbí Abdulateef ọmọ Bánkọ́lé. Bàbá Arọ́fà ọmọ kú ọdún yìí ò ní jásí mọ́ ò ní fojú sunkún ọmọ Bánkọ́lé ò ní tẹ́nítìkà ọmọ aráyé ò ní fẹ́ gbà fún ọ lóúnjẹ jẹ. Ìgè Àdùbí ọmọ kú oríire èèyàn Alhaji Musiliu Àyìndé Akínsọ́yà Ayédáadé MC Olúọmọ ẹlẹ́yinjú àánú. Ẹlẹ́yinjú àánú tí ń ṣe ìtọ́jú Látìfù nígbà gbogbo ò ní wálẹ̀ láéláé òkè òkè lẹ́múrú sí ọwọ́ rẹ̀ ò ní kàn sàlẹ̀ àpò. Látìfù ọmọ Bánkọ́lé ASP Abdulrasaq Adésínà ṣe bẹ́gbọ́n rẹ̀ ní í ṣe. Kẹ́hìndé àti Mọ̀dínà ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n ṣe ẹ̀yìn lọ́mọ níjọ́gá Ayétòrò. Ọmọ Bàlájú Òrògùnjà ó jà gbòòrò lógun. Ìfẹ́ lolúwa fi so yín pọ̀ kò ní tún yín ká láéláé. Mọ̀mọ́ yín á dàgbà wọn á sì tún yẹ wọn mọ̀ pẹ́pẹ́ ojú àṣà kì í rí ibi ìtawòdì kì í rọrùn. Adéyẹmí Ìgè Àdùbí ọmọ onígbàràwọ̀ agbólẹ́nu bí agogo Ìgè ronú ìyá àti bàbá nìgè ró. Ìgè bá ronú ìyá ibà tí kẹsẹ̀ wáyé o kò gbó kò tọ́. Ǹlẹ́ ọmọ àpèsè ọ̀la ọmọ lówó lódò bí èrè ọmọ alẹ́sìn lọ́yẹ́ ọmọ alẹ́sìn lẹ́ẹ̀kan. Ọmọ oníyìn epo ọmọ lọ́bẹ̀ pupa ó fìjà sínú pé tẹ̀rín ó febi sínú kò ń jẹ ọ̀hún ó fọ̀nà sínú ó dọ̀bálẹ̀ nílé àná rẹ̀ mẹ́kí. Ọmọ ènìyàn ìpọ́n ọmọ lọ́bẹ̀ pupa yọkọ̀tọ̀ nìkan àgbè àgbà tí ó yọkùn àwọn lóní ọmọ Bàlájú Òrògùnjà ó jàgbòrò lógun. Orí rẹ̀ ò ní burú orí rẹ̀ ò ní gbàbọ̀dé ò ní báráyé fọwọ́ sí ọmọ Ayétòrò mọ́jọ ọmọ ẹgbà kan tó ná dálẹ̀ ọmọ àṣẹ tọrọ kó tó jẹun. Ìbẹ́yìn lọ́mọ àṣẹ dọ́là kó tó jẹun Adéyẹmí Látìfù ò ní ṣánkú. Adéyẹmí Látìfù ò ní ṣánkú jẹ́ ń bọ́ délé màmá rẹ̀ ilé yèyé tó bí ọlọ́mọ. Èèyàn oníwà láyé kú nílé bàbá kú mọ́ nílé yèyé tóbi lọ́mọ ńlẹ́ ìmọ̀dún ẹlẹ́rìn. Ìmọ̀dún ẹlẹ́rìn màsà ìmọ̀dún ọgbọ́n nìkan ṣòro ìmọ̀ràn ẹnìkan ò jọbọ̀rọ̀. Ìmọ̀ràn tẹ́nìkan bá gbà lórí asán ní jásí ọmọ igi kan tó yá dínà lẹ́rìn. Aráalé kan ò gbọ́dọ̀ gbé èrò ọ̀nà kan ò gbọ́dọ̀ yábẹ́. Ọ̀yájú kan ń wérò kan olóhùn orílẹ̀ lọ mẹ́dọ̀wá kó tó dénú lé igi ti dà sóró dẹ bẹ́ẹ̀ wọ́n á sì máa dèjì gbà pẹ̀lú ipò lẹ́rìn. Wẹ́wẹ́wẹ́ inú rẹ̀ ló dòjé lọ́mọ aráyé fi ń fọwọ́ bọ̀ mí. Wẹ́wẹ́wẹ́ inú rẹ̀ ló dòjé lọ́mọ aráyé fi ń fọwọ́ bọ̀ mí ẹ̀yìn lọ máa jó gbẹrú máa jó gbẹ́kọ. Ọmọ ẹrú ní sin ní ẹ̀kọ́ kì í síyàn. Adéyẹmí ọmọ Bánkọ́lé orí rẹ̀ ò ní burú orí rẹ̀ ò ní gbàbọ̀dé ọdọọdún là ń rórógbó. Ọdọọdún là ń ra ùsà ọdọọdún là ń rọ́mọ òbí lórí àtẹ ọdọọdún nìkan jọ máa ń ríran wa. Òjòjò níṣòwò kó mọ́lẹ̀ ìnájà kòkòkò làrọ̀ tá lè gba ọdún kan.